Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Kí ló jẹ́ kọ́rọ̀ ariwo odù gánugánú kàṣàìgánu kí ló jẹ́ ó pọ́pùlà ẹ̀yin àfàlẹ̀ fọgbọ́n ṣe. Allah. Kí ló dé tẹ́ fẹ́ sọ̀rọ̀ ayé dọlọ́hun lẹ́yìn Ọlọ́run tó dá yàtọ̀run apá kan àfáà gbogbo àfáà tó ṣépè gbogbo àfáà tó fún K1 lọ́jọ́ méje how market ibo lẹ́ bá dé o ọjọ́ méje ti kọjá àárín nǹkan kan kó ṣẹlẹ̀ o ibo lẹ́ bá dé bàbá kan nílẹ̀ Ìbàdàn tí máa tó jẹ́ kan náà àwọn pásítọ̀ tí máa ń lu aago kọrin tí máa ń jọ bí àwàdà létí òdodo wà ní ọ̀rọ̀ ẹ̀ ọ̀kan wà tó sọ tó ní ẹ̀tì họ́bó ẹ̀tì sétẹ́ ẹ̀tì họ́bó ẹ̀tì sétẹ́ àbọ̀dá láṣejù ẹ̀tì sétẹ́ àtìgbàtẹ́ àfìgbàtẹ́ ṣétẹ́. Allah. Kí ló dé tẹ́ mú ẹ̀sìn lé kankan báyìí ẹ wo táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe fún Wasiu Ayinde ẹ̀yin ń ṣépè fún àwọn pè sáàrin wọn láwọn ń dá ègún yẹn padà fáwọn tí wọ́n ṣépè fún ẹ rí bí gbogbo wọn ṣe wọṣọ tí wọ́n yípo ẹ ní díẹ̀díẹ̀ lẹ́ẹ̀fẹ́ pín ẹ̀sìn tán níbi tẹ́ ń bá lọ láwọn tá ẹ mọ̀ yí pé ẹ̀sìn wọn ò báláǹsì tẹ́lẹ̀ èyí tí ò dúró déédéé lẹ́nu tẹ́lẹ̀ tẹ̀tún wá ń gbà lẹ́sẹ̀ ẹ̀yin àfáà ó di ká ẹ lọ ronú dáadáa àṣejù ni bàbá àṣetẹ́ wọléwọlé tí ń wò di aláṣejù àṣejù bàbá àṣetẹ́ àfikà lọ ronú dáadáa ibo la bá dé oríṣi méjì ó yà mí lẹ́nu ẹ̀yin àfáà àwọn kan bẹ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n ń dájọ́ náà fún yàn títí wọ́n lè kankan tí wọ́n mú ẹ̀sìn bí ẹni páwọn ni wọ́n nu ojú yàn náà ẹ lérò páwọn yẹn ti sá lọ ni wọn ò sá lọ wọ́n dọ̀jì ni o ẹ̀yin àfáà tẹ̀jẹ́ àfáà lé wọ́n fẹ́ ká ṣe ju tiyín náà wọ́n àkàrà yóò rí i pé èèyàn bí pọ̀ nú ẹ̀yin náà àwọn lè kankan lórí mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn míì ẹ̀yin lè kankan lórí nǹkan tí ò ní túmọ̀ anabi Ọlọ́run dán wò ó yí lọ́wọ́ anabi Ọlọ́run nínú Quran ọ̀darù ń tẹ́ ṣe yí wò ó yí lọ́wọ́ ká tó sọ pẹ́yìn abala kọsílẹ̀ kí n tó bọ́ sórí ọ̀rọ̀ anabi tí mo fẹ́ sọ̀rọ̀ kí n tó bọ́ sórí ẹ̀ wọ́n lẹ́nu ọ̀kan náà àwọn anabi Ọlọ́run lọ́bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run ọ̀tá rẹ ti ń dayé láàmú yìí má jẹ́ kójú ọ̀rọ̀ nílùú ẹ̀ bójú ọ̀bá rọ̀ nílùú ẹ̀ ó ṣeéṣe kára ọ̀dẹ̀ ó ṣeéṣe kó gbà fọlọ́ ojú ọ̀rọ̀ nílùú ẹ̀ oúnjẹ sì tán wù ebi ọ̀pá wọn ó wá lọ́lọ́run kí ló dé mo ní kó o má jẹ́ kójú ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ ni o ní kójú ọmọ rọ̀ ni o sọ pé kí n febi pa wọ́n èmi ni mo dá gbogbo ẹ̀dá àtọ̀tá èmi Ọlọ́run àtọ̀rẹ́ èmi Ọlọ́run. Allah. Anabi wa Yunus alayhi salatu wa salam ó ṣe nínú Al-Qur'ani ó yí lọ́wọ́ kí ni tó ṣe òun ló sọ fáwọn èèyàn lódodo ló gbọ́rọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní gbogbo àwọn tí wọ́n ń dayé rú àwọn tí wọ́n gbà fọ́lọ́run tó ń dayé rú yìí sọ fún wọn wípé déédéé aago 10 ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí lọ́jọ́ báyìí nígbà báyìí ló bá bọ́ síta gbangba kò wẹ̀yìn wò mọ́ ó lọ́ba mi ti sọ pé ìbínú Ọlọ́run bọ̀ déédéé aago báyìí níjọ́ báyìí ni ó sì bẹ̀rẹ̀ àfi tẹ́ ẹ bá túbá kó tó dijọ́ yẹn lókù gbogbo wọn làwọn ò túbá wọn làwọn fẹ́ rí ìbínú Ọlọ́run yẹn náà káwọn tó gbà pọ́ lọ́run rẹ lọ́lọ́ wọn wá ń retí ìbínú Ọlọ́run nígbà di aago 9 àárọ̀ anabi Yunus rí wípé sánmà ọ̀tàn dé ń jà ariwo ọ̀sọ́ látẹniwíà
ó kù 30 minutes bó sì sápò lẹ́nu òun ló ti lérí fún wa pé wọ́n kàn bínú Ọlọ́run ìbínú Ọlọ́run ti dé ó lérí ọ̀pọ̀ lọ́ba sápò lé torí wọ́n bí wípé tí ìbínú Ọlọ́run ọba dé mọ́ kí ni ká ṣe fún ẹ ó ní ẹjù ń fáwọn ẹja káwọn ẹja ó jẹun dànù òun jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run nígbà ọ̀dà aago 9 àbọ̀ aago 10 kù ìṣẹ́jú 10 ìbínú Ọ̀yọ́ lókè sánmà bí Yunusa ṣe bẹ́ sọ́kò ojú omi nù ó ń sá lọ kúrò nílùú ibi títí ń sá lọ làwọn èèyàn ti rí pé ọkọ̀ ojú omi yẹn turbulence yẹn pọ̀ nígbà yẹn tí turbulence bá jẹ́ pọ̀ wọ́n gbà pé ẹlẹ́ṣẹ̀ kan ń bẹ nínú ọkọ̀ ojú omi tọ́lọ́hun bínú sí ni lọ́ba béèrè yìí pé ta lẹ́lẹ́ṣẹ̀ tí ń bẹ láàrin wa Yunusa ni ẹ̀mọ́dà àmújìnà òun lẹ́lẹ́ṣẹ̀ òun lòun ń sọ̀rọ̀ bí ẹni pọ́lọ̀ lòun òun lòun ò dúró de àsìkò tọ́lọ́hun ṣàdéhùn kóhun ti ẹ̀rí ná pé sọ́lọ́hun parọ́ ni ó ní ẹ má ti jù ń sọmi ẹjọ́ wọn jura òun síbẹ̀ Yunusa kan lu omi òkun bó ṣe ń bọ̀ ẹja tá a ti kádàrá pé yóò gbé mi ó gbé Yunusa mi Allah. ọwọ́ àlòyè ọjọ́ tá a kádàrá pé yóò lò níbẹ̀ kó tó wá pọ̀ sílẹ̀ sétí omi ìyẹn lọ́lọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní am indahum ilmu sa'al indahum ilmu al-ghaybi fahum yaktubun gbogbo àwọn tí wọ́n ń dánú tí wọ́n ń fánú kiri yìí tí wọ́n ní ilmu al-ghaybi wọ́n ní ìmọ̀ àkọ́kọ́ wọ́n mọ̀ tọ́lọ̀ wọ́n ṣe lẹ́yìn fahum yaktubuna tí wọ́n kọ sílẹ̀ ṣé wọ́n ní lọ́dọ̀ ni. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت. lọ ṣe sùúrù fún dájọ́ Ọlọ́run ìrí ànábì wa Muhammad. ìsìnàdà wa mọ hukmi rabbik tọ́lọ̀ ń bá dájọ́ pé nítorí wọn ṣe ní máa ṣe sùúrù lórí ẹ̀wù. ولا تكن كصاحب last joker ní bínú Ọlọ́run last joker ní bínú Ọlọ́run ọmọ tọ́lọ̀ wọn ṣe ní ìṣẹ́jú kan sí kejì. Fasbiri li hukmi rabbika ṣe sùúrù fún dájọ́ Ọlọ́run wala takun كصاحب الحوت. mọ́tà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja Ànábì Yunusa ní Kùránì ń pòwe mọ́. ìsìnàdà wa maktumu. nígbà tí ó kó sínú okùn ẹja tí ara bẹ̀rẹ̀ sí ní. لولا أن تدركه نعمة tí bá ṣe pé ìdẹ̀ra àwọn Ọlọ́run نعمة من ربه ọba bá Yunusa nínú okùn ẹja ni lálàbíta لنبذ بالعراء وهو مذموم. inú okùn ẹja ni ìbàjẹ́ sàárè rẹ̀ bẹ́ẹ̀ já ó bá pọ̀ sílẹ̀ egungun rẹ̀ ní ọlọ́pọ̀ mú bọ̀ egungun ẹ̀ ní ọlọ́pọ̀ sílẹ̀ tí ọba sí pé àánú àwọn Ọlọ́run ó lè bá ní ìrẹ Muhammad látẹkùn kasahibi al-huti mọ́jà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja tí ń fọnù láì jẹ́ pọ̀ ń lọ lọ́hùn tí ń sọ pé bínú Ọlọ́run ṣẹlẹ̀ ẹ wá wo nǹkan àdéhùn tí Yunusa wá ṣe odidi ànábì Ọlọ́run àdéhùn yẹn wá ṣe o. alayhi salatu wassalam. àwọn aráàlú kan rí tí gbogbo sánmọ̀ tán dé ń jà wọn rírú ẹ̀ rí tí gbogbo ẹ̀rẹ́ ẹ̀ ti wà nígbà tá aago 10 kọjá àṣẹjú díẹ̀ ní ọba ronú pé bó o láṣẹ bọ́m̀bẹ̀ wọn ní ẹja lọ bá Yunusa kọ́ bá abẹ lọ́hùn àtọrọ àforíjì wọn délé Yunusa ti sá lọ odidi ànábì Ọlọ́run wọn wá ṣe mọ̀ràn kí ló kù tá a ṣe tí ìbínú yìí ò fi ní gbé àmì wọn ní ẹjẹ á máa pariwo la ilaha illallah Yunusa rasulullah ká máa pariwo pé Ọlọ́run àtúbà o àgbà Ọlọ́run àgbà Yunusa lánàbì àgbà pánábì rẹ Ọlọ́run ẹ wo bí ọ̀rọ̀ wa báyọ ńgbà Ọlọ́run wá ká ìyà kúrò tí ìyà kúrò ní sánmọ̀ wọn bá ń wáyé.